dókítà olúṣọlá ìbísí òwú mo tún gbére dé o ìmọ̀mọ́ àdó ìrìn àjò mi ọ̀tẹ̀ yìí ó dilé aya sóyẹlé ọmọ wọn l'Ógbómọ̀ṣọ́ ó yá ẹ jẹ́ ká lọ bá màmá adéṣìkẹ́mi dúpẹ́ ayẹyẹ orí kádún lọ́wọ́ àdániwáyé ọba rẹ̀ mrs kafayat adédàmọ́lá ọmọ àyìnlá aya sóyẹlé lówó olú òkú oríire alihamdulilah ló yẹ kó gbẹnu rẹ lónìí o ó yẹ kẹrù ó dúpẹ́ aya sóyẹlé mo fẹ́ kó o ṣe ṣùkúrálẹ̀ láì àìmọye oyin ló ti ṣí lọ nínú afárá oyin ẹgbẹ̀lẹ́gbẹ̀ àfòmọ́ ló ti yùn kúrò lọ́rùn ọ̀pẹ bókété tirẹ̀ bá wá jíjẹ mímu lọ á tún darí wọnú ìsàpẹ̀ láyọ̀ àtàlàáfíà òjò láàrẹ odò lápà ó yá fújó-more kó o gbé bọ́dì sókè. kàyéfì tó ní gẹ̀ẹ́sì ń pè ní surprise lórí ewì yìí jẹ́ fún ọ special greetings ní àkànṣe ewì látọ̀dọ̀ ọkọ rẹ prince abdulkazeem adeleke sóyẹlé òun ló sanwó bàálù mi wọlé àgọ́dọ̀ọ́rẹ́ ó yá pẹ́pẹ́yẹ ó pọnmọ lónìí akutuku ayọ̀ àwù bá a bá d'Ógbómọ̀ṣọ́ tán nílé bàbá tó bí ọlọ́mọ. mama azimat ìwọ òróhùn fáyọ̀mí ò ṣọpẹ́ o torí pẹ́pẹ́ náà kúkú ló ń jẹ adániwáyé ọba rẹ̀. àánú lórí gbà kì í kúkú ṣọgbọ́n kì í ṣagbára kì í ṣe tiwa híhù kì í ṣe tọmọlúwàbí rẹ àmọ́ ó wà láwùrà bí ló kúkú dá ọ sí ó kúkú dára jà wọn tó ti rè wàlẹ̀ àṣà lọ àmọ́ ọmọ iye àṣà ò lọ́ba Èdùmàrè ló fi yẹ kó o dúpẹ́ ìwà láàyè. aya Sóyẹlé ní gbogbo ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹwàá nínú ọdún ìdùnnú ní ọmọ ṣubú layọ̀ lọ́dẹ̀dẹ̀ rẹ ònírógun ìbànújẹ́ láyàjọ́ ọjọ́ àbíọ àti títí ayé porongodo. mrs Sóyẹlé Kifayat adédàmọ́lá dàmọ́lá of the universe ó yá mo ní o gbéra kó o já Ògbómọ̀ṣọ́ jòkè òru níbi wọ́n ti gbé bí ọlọ́mọ. adédàmọ́lá mama azimọ́ ńlẹ́ o ọmọ ajírò kàkà tó mú nǹkan yangan ńlẹ́ aya Sóyẹlé ọmọ afùgbọ́jà. ẹ wò mí ẹni ògbó bá ń bájà ẹ wí fólúwa rẹ̀ kó láti múra dánidánid ní kó gbọ́ nínú fẹ́fẹ́fẹ́ kólúwa rẹ̀ ó mọ́rò péré tàbáwàdà lọ́mọ ajagunpadé ń bá òun ṣe. ọgbọ́n ara ìmẹ̀ṣọ́ jọ̀wọ́ mọ́mọ́ bá mi jà ó yèyé mi n ò lówó ẹbọ tòun ti gbèsè níyẹ̀wò. Ògbómọ̀ṣọ́ ajagunpadé olódòkó kẹrin lójú ogun òpó fìrí fọjà ìlàlẹ̀. ẹ ò rí olúṣọlá ìyá ìbàrú ló kú lọ́jọ́ sí tọ́ba aláyé pé tẹrú tọmọ ò gbọ́dọ̀ roko ìgbà bàbá ìbàrú wá kú wọ́n tún fàṣẹ múlẹ̀ fẹ́nikẹ́ni ò gbọ́dọ̀ ṣòjòjò ìgbà kòkó gbèjì wá sọnù níbàrú bàbá yìí tẹrú tọmọ ló wá ń wẹkún mu bí omi. olúṣọlá láyé èkó ọdẹ létí egbére bàrùfí lọdẹ sàrúàbà ibi àwa apẹrin sílà pèlókè lẹ́rìí nílé bàbá tó bí ibi apẹ̀fọ̀ sí ló dìsàlẹ̀ ẹ̀fọ̀ ibi àwa pọ̀rá sí ló wá padà wá dìsàlẹ̀ ọ̀rá. ìgbà bàbá yìí jagun títí tó sún wọn ni wọ́n wá padà wá papò wọn rọ̀ sọ́jà jagun. ló fi jẹ́ pé ogun òní jàjàjàjà kókó wọn l'Ógbómọ̀ṣọ́ àjílété láéláé ìlẹ́lá ní aká ọmọ alápàdéràwé ọmọ ajópákè ní ìmọ̀já. dàmọ́lá ó yá mọ́ gbọ́ mo ṣe kùnù mo wá ṣe mọ́lẹ̀ lápá torí èkuru là á jẹ lápá ẹnìkan kì í jẹ gúngun ńlá ní ọká ní ọ ìwọ lọmọ aképaké wọ́n gbé eré lọ mo kí ọ dàmọ́lá ọmọ adéjòrèjò. adé aya adé yèyé adé àlékún láṣọ àlùbọ́sà o obì inú ewé kì í rí o adédàmọ́lá o ní wà kísà kẹ́yìn aṣọ aya Sóyẹlé o ní fọwọ́ rẹ gbọ́mọ gbìgbé ọ̀gẹ̀dẹ̀. wàrà fáànà mọ́ńkà náà àlìyà ìtẹ̀síwájú àtìgbéga ńláńlá lọ́la àdániwáyé ọba rẹ̀. mo mọ̀ kí ọ adédàmọ́lá aya Sóyẹlé ìwọ lolùdarí iléeṣẹ́ adédàms and sons limited tó kárí ayé ẹlẹ́pọ̀ ló lérè iléeṣẹ́ yóò ní jóná láṣẹ aṣẹ̀dálókè. ó yá o súnmọ́ mi níbí prince abdulkazeem adeleke Sóyẹlé olówó orí adédàmọ́lá aya Sóyẹlé àní ìwọ gangan láláṣẹ adédàms and sons limited tó kárí ayé o ṣé mo dúpẹ́ ọ̀rẹ́ mi. ó kú ìnáwó náírà o ò ní rí kọ́tọ́kó tó ná mí ò ní náwó àmódi ò ní yọwọ́ pósí lórí aya àtọmọ láéláé lágbára ọlọ́run ọba o ṣé mo dúpẹ́ àbùsí Èdùmàrè. dókítà olúṣọlá ìmísí òun lákéwì ìgbàlódé tí ń bẹ lórí ayélujára ọdún ní mi kì í ṣàìmọ̀ rárá fún gbogbo àgbẹ̀ aróko bọ́dúndé ẹgbà ìkìrì fún ilé bàbá tó bí mi lọ́mọ èmi lọ́mọ aṣàwọ̀ kó ìgbọ́ni olúṣọlá lọ́mọ aṣàlọ̀ ṣáájú ìjà.